wáyé pé ẹ̀ ń tọ́mọ lọ́wọ́ ẹ wá ń wá àgbo jẹ̀dí tí ọmọ kókó báyìí tó lè mu òun ni nǹkan tí a fẹ́ sọ lénìí. kó tó di pé mo wá tẹ̀síwájú ẹ kọ́kọ́ bá mi subscribe sórí ìkànnì yìí náà. Ṣe rí àwọn nǹkan tá a máa ń sọ lórí ìkànnì, àwọn nǹkan tí àwọn baba ńlá baba wa ti lò sẹ́yìn kó tó di pé àwọn oògùn èbó dé, òun ni àwọn nǹkan tá a máa sọ. So tó bá yẹ pé àwọn nǹkan tẹ̀yin fẹ́ràn náà ni ẹ bá mi subscribe sórí ìkànnì. Lónìí àwọn nǹkan tí mo fẹ́ máa sọ ni àgbo jẹ̀dí tí ọmọ kékeré láti bí ọmọ ọdún kan àbọ̀ lọ sókè lè lò, òun ni mo fẹ́ explain fún wa lénìí. And àgbo náà kò ń ṣe nǹkan tí ó le, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bá ṣe máa ń ṣe lórí ṣàlàyé, a máa ń mú àwọn nǹkan tá a lè mú nílé, tá a lè mú ní agbègbè wa, àwọn nǹkan yẹn náà la máa fi explain fún wa bá ṣe máa lò fún àìlera ara wa, fún ìlera ara wa. So lénìí nǹkan tá a wá fẹ́ sọ òun náà ni jẹ̀díjẹ̀dí lára ọmọ kékeré. Tẹ́ bá ti rí pé bóyá ọmọ yín ti jẹ sweet àbí chewing gum àbí nǹkan kan àbí biscuit tó dùn jù, ẹ wá fẹ́ fún ní àgbo jẹ̀díjẹ̀dí. Ẹ mọ efinrin, ẹ mọ efinrin dáadáa. Mo mọ̀ pé gbogbo wa la mọ efinrin. Ẹ wá mú efinrin, ẹ gbómi kaná kó gbóná dáadáa. Tẹ́ bá ti gbóná dáadáa, ẹ má jẹ́ kó omi náà pọ̀. Efinrin ọwọ́ kan báyìí, ẹ lè bu omi kọ́ọ̀pù yìí kan, kẹ́ ẹ jẹ́ kó gbóná dáadáa. Tó mi yẹn bá ti wá gbóná dáadáa, ẹ da efinrin yẹn sínú cup. Àwọn eléyìnbó máa ń pe efinrin ní saint leaf, just in case tí ẹ̀yin ò bá mọ ewé tí mò ń sọ, wọ́n máa ń pè ní saint leaf. So ẹ dà sínú cup. Tẹ́ bá ti dà sínú jug àbí cup, ẹ da omi gbóná yẹn sí. Tẹ́ bá ti da omi gbóná yẹn sí, ẹ fi ilẹ̀ fún bí ìṣẹ́jú 10 kómi yẹn fi cool down díẹ̀. Ẹ ṣe kí ni? Ẹ ṣẹ́ ewé yẹn kúrò lára omi gbóná tó gbóná dáadáa yẹn. Láti bẹ̀, àgbo jẹ̀dí original àgbo jẹ̀dí fún ọmọ kékeré, ẹni tó bá ń tọ́mọ lọ́wọ́ náà lè lò. So original àgbo jẹ̀dí ni mo kàn rọra sọ fún wa bí a ṣe máa ṣe yẹn. So kò ní jù báyìí, lẹ má gbàgbé pé ẹ̀yin lè ṣàlàyé fáwa, àwa máa bá yín wá solution sí gbogbo nǹkan tí ó bá ń ṣe yín naturally at least. Ṣùgbọ́n most important, ẹ má gbàgbé pé ẹ need láti lọ rí doctor yín first. But àwọn nǹkan tẹ́ ẹ tún lè máa ṣe, bóyá nǹkan tẹ́ ẹ lè máa jẹ, nǹkan tẹ́ ẹ lè máa mú, nǹkan tẹ́ ẹ lè máa lò, bóyá sísè ni, bóyá jíjẹ bẹ́ẹ̀ ni, ní fruits and other stuffs, àwọn yẹn la máa explain fún yín lórí ìkànnì yìí. So kò ní jù báyìí, lórúkọ tèmi ni Joe Adétọ́nà. Tí ẹ bá rí value nínú fídíò tí ẹ wò tán, fídíò míì tí a fẹ́ kẹ́ wò ló ń jáde lójú screen yẹn. Bẹ́ẹ̀ sì ni ẹ lè lọ sórí comment section wa kẹ́ ẹ ṣàlàyé fún wa nǹkan tí ẹ̀yin bá ń feel ní àgọ́ ara yín. Bẹ́ẹ̀ sì ni àwa ó bá yín wá solution sí ní kíákíá. Ẹ ṣàlàyé o, ẹ dẹ̀ make sure pé ẹ subscribe.